Mo kí wa kú àkókò yìí lórúkọ Jésù Kristi Olúwa. Àánú àtòrí ọ̀fẹ́ ojú rere Ọlọ́run yóò jẹ́ ìpín wa ní orúkọ Jésù Kristi Olúwa. Ibi kíkà wa ní àkókò yìí ni ìwé Róòmù orí ìkíní láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ìwé Róòmù orí ìkíní láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n títí dé ìkejìlélọ́gbọ̀n. Àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti gba Ọlọ́run nínú ìmọ̀ tí ó tọ́, Ọlọ́run fi wọ́n fún ìyè rírà láti ṣe ohun tí kò tọ́ fún wọn láti ṣe. Wọ́n kún fún onírúurú àìṣòdodo gbogbo, àgbèrè, ìkà, ojúkòkòrò, àrankàn. Wọ́n kún fún ìlara, ìpànìyàn, ìjà, ìtànjẹ, ìwà búburú. Wọ́n jẹ́ afi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́, asọ̀rọ̀ ẹni lẹ́yìn, akórìíra Ọlọ́run, aláfojúdi, agbéraga, ahalẹ̀, aláròṣe ohun búburú, aṣàìgbọràn sí òbí, aláìníyè nínú, ọ̀dàlẹ̀, aláìnígbàgbọ́, ọ̀dájú, aláìláàánú. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ ìlànà Ọlọ́run pé ẹni tí ó bá ṣe irú nǹkan wọ̀nyí yẹ sí ikú, wọn kò ní inú dídùn sí àwọn nǹkan wọ̀nyí nìkan, ṣùgbọ́n wọ́n ní inú dídùn sí àwọn tí ń ṣe wọ́n. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ní àkókò yìí, ohun tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí, òun ni kí là ń pè ní àìṣòdodo. Àìṣòdodo òun ni tí a fẹ́ yẹ̀ wò. Ẹ rí i pé ibi tí a kà ní ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n, ó ní wọ́n kún fún onírúurú àìṣòdodo gbogbo. Ó wá bẹ̀rẹ̀ sí í ka àwọn àìṣòdodo wọ̀nyí. Ní ìwòye mi gẹ́gẹ́ bí ibi tí a kà yìí, àìṣòdodo ó jẹ́ nínú òṣùwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹ̀ṣẹ̀. Nígbà tí ó bá jẹ́ òṣùwọ̀n tí a fi wọn ẹ̀ṣẹ̀ níbí àbí àìṣedédé, ó yàtọ̀ fún òṣùwọ̀n tí a lò nígbà míì. Ká má ní òṣùwọ̀n kan náà fún ẹ̀ṣẹ̀ àbí àwọn nǹkan míì, kí òṣùwọ̀n yàtọ̀. Ohun tá a wí lénìí nípa ẹ̀ṣẹ̀, nípa ohun tí ò dáa, ó yàtọ̀ fún ohun tí a tún padà wí nígbà tó yá. Bí èmi ṣe rí àìṣòdodo nìyẹn. Kí a má jẹ́ olótìítọ́ nínú ìfojúsùn wa, nínú ìdájọ́ wa fún oríṣiríṣi àwọn nǹkan tó ṣẹlẹ̀. Nígbà tí a bá ní òṣùwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹ̀ṣẹ̀ tó ṣẹlẹ̀ nígbà ẹ̀rùn, eléyìí tó ṣẹlẹ̀ nígbà òjò, eléyìí tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè kan sí míì, tá a bá ń fojú ọ̀tọ̀ọ̀tọ̀ wò ó fún nǹkan kan náà, fún àpẹẹrẹ ẹni tó jí owó, a pè ní ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n níbòmíì, ká wá sọ wípé ẹni tó jí owó yìí, ìbá má jí owó yẹn tí kì í bá ṣe pé ebi ló ń pa á. Ṣé ẹ rí i pé a ti lo òṣùwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹ̀ṣẹ̀ báyìí? Olúwa sì níbi tí a kà yìí, ó ka àìṣòdodo yìí sí àwọn ọ̀dájú ènìyàn, àwọn tí wọn ò ní àánú. Ẹ rí i pé àwọn nǹkan tí wọ́n fi pè é,
àwọn nǹkan tó lágbára ni. Ó ní ọ̀dájú, aláìláàánú. Ẹ wá wo ẹsẹ̀ tó gbẹ̀yìn. Ó ní wọ́n mọ ìdájọ́ Ọlọ́run wípé àwọn tó ń ṣe nǹkan wọ̀nyí wọ́n yẹ sí ikú. Ó ní kì í wá ṣe pé wọ́n ń ṣe é nìkan. Ó ní wọ́n ní inú dídùn sí àwọn tó ń ṣe wọ́n. Èyí tó sì jẹ́ ìwòye mi, àfojúsùn mi lówùúrọ̀ yìí nìyẹn, àbí ní àkókò tí a bá ń gbọ́ mi. Òun ni wípé nínú inú dídùn sí àwọn tó ń ṣe wọ́n, òun gan lolórí àìṣòdodo. Òun lolórí àìṣòdodo. Nígbà tí a bá ní àwa bọ́ nínú ẹ̀ṣẹ̀, a bọ́ nínú àgbèrè, a bọ́ nínú ìpànìyàn, ìjà tí a pera wa ní ọmọ Ọlọ́run, pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ó ti gbà wá. Ṣùgbọ́n ní ẹ̀gbẹ́ kan, àwọn tó ń ṣe nǹkan wọ̀nyí á fi ọwọ́ sí nínú ọkàn wa. Ṣé ó sì ń rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Fún àpẹẹrẹ, nígbà tí ọkọ kan tó ṣe aláìṣòótọ́ fún aya rẹ̀, ó lọ láti lọ ṣàgbèrè. A gbọ́ a ní, irú ọ̀rọ̀ burúkú wo nìyẹn? Ọmọ Ọlọ́run ò gbọdọ̀ ṣerú ẹ̀. Ẹni tí a bá rà padà nípa ẹ̀jẹ̀ Jésù Kristi kò gbọdọ̀ dánrú ẹ̀ wò. Ohun tí ò dáa ni. Ó gbọdọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ó gbọdọ̀ sọ ní gbangba. Aya ẹ̀ gbọdọ̀ dáríjì. Ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tó yá, aya náà, torí àìlè dáríjì ni, òun náà jáde lọ láti lọ ṣe àgbèrè, láti lọ ṣe panṣágà. Nígbà tá a wá gbọ́, a ní, ntọ́kọ ẹ̀ ṣe fún un ló ṣe padà. Kò tíì ṣe ohun tó burú jù. Ṣé ẹ rí i pé a ti lo òṣùwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí fún ẹ̀ṣẹ̀ kan náà? Ẹni tó ṣe é lákọ̀ọ́kọ́, ẹ̀ṣẹ̀ ni. Ẹni tó ṣe tiẹ̀ lẹ́ẹ̀kejì, a sọ wípé ẹ̀san ló ké. Ẹ rí i pé ó ti di òṣùwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀. Nígbà tó pààyàn ní apààyàn kò gbọdọ̀ gbé láàrin ìlú. Ṣùgbọ́n nígbà tí ẹni tá a ṣe ìkà sí tóun náà ṣe tiẹ̀ padà, ohun tá à ń sọ ni wípé ohun tó ṣe ló gbà. Irú àwọn ìpele yìí ó ń fi hàn wípé àwa fúnra wa, àìṣòdodo ń gbénu wa. Àìjẹ́ olóòótọ́ pẹ̀lú Ọlọ́run. Ohun tó sì máa ń fà á tí àìṣòdodo fi ń gbé inú ènìyàn, ó ní ènìyàn tó bá jẹ́ ọ̀dájú. Ọ̀dájú ènìyàn kì í gbà kí a fi rere san ibi fún ènìyàn. Pé ẹni tó bá ṣe wá níbi, a lè fi rere san. Aláìláàánú ènìyàn, èrò ọkàn ẹ̀, òun ni wípé ẹni tó ṣe mí níbi, ibi gbọdọ̀ bá. Nígbà tí ibi bá sì bá, ohun tó ṣẹlẹ̀ ni wípé ohun tó ṣe ló gbà. Ṣé rí, tí ọkàn ènìyàn bá ti gbé nínú àìlè dáríjì ni, àìṣòdodo yóò wà nínú ọkàn rẹ̀. Nígbà tí a bá ní lérò wípé ohun tán ṣe fún wa, wọ́n gbọdọ̀ gbà á, àìṣòdodo ti ń gbé inú ọkàn wa. Ṣé ẹ mọ̀ wípé ohun kan yìí ló mú Pétérù sálọ nígbà tí Pétérù yọ idà, tó fa idà yọ, tó gé etí àwọn tó wá mú Jésù Olúwa ọ̀gá rẹ̀. Jésù ní,
arákùnrin bó bá mọ̀ kí idà sínú àkọ̀, ẹni tó bá mọ̀ mú dà wá idà láàmọ̀ fi pa lóní ẹwẹ́ ni tá a fẹ́ gbèjà, ẹ wò ó ló bá ju idà lẹ̀ ló mérè. Ṣó rò pé mi ò lágbára láti pe ẹgbẹgbẹ̀rún áńgẹ́lì lù wá ni láti wá gbèjà mi? Ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ ọmọ Ọlọ́run, bó tilẹ̀ jẹ́ pé a sọ wípé a ò dẹ́ṣẹ̀ àti bọ́ nínú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n síbẹ̀ à ń ní inú dídùn sí àwọn tó ń ṣe wọ́n, a ò wá pè lẹ́ṣẹ̀ mọ́. Ohun tá ń sọ ni wípé ohun tí àwọn yẹn ṣe náà ni wọ́n ń gbà. Pé ẹni tó bá jẹ́ oníṣẹ́ ibi náà là ń rán sí wọn. Ṣẹ́rí tí ó bá ti di ìpele ìyára nínú Olúwa àti ń kó nínú ìlànà Ọlọ́run, ohun tó sì ṣẹlẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa ní ẹ̀mí àìlèdáríjì, ní ẹ̀mí ọ̀dájú àti aláìláàánú ló ń gbénu ọkàn wa. Ẹ rí gbogbo ohun tí a kà sílẹ̀, kò ń ṣe wípé kí gbogbo ẹ̀ máa farahàn nínú ayé èèyàn, ṣùgbọ́n bí ẹyọ kan àbí ìkejì bá ti farahàn nínú ayé èèyàn, ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé bẹ́ẹ̀ ni wípé Ọlọ́run ti fi irú ayé bẹ́ẹ̀ fún ìyè ríra láti máa ṣe ohun tí ò tọ́. Yorùbá ní ẹni tó gbépo lájà kì í ṣolè, ẹni tó gbà á lọ́wọ́ ẹ̀ àwọn gan lólè. Ibi àti wàhálà ò bá tán láwùjọ wa, ṣùgbọ́n inú dídùn tí ọ̀pọ̀lọpọ̀ wa ní sí wọn. Nígbà tí a bá ní olóṣèlú kan jalè, ó fi olè kọ́rọ̀ jọ, bó wá lọ́ á di àìpẹ́, gbogbo àná là ń pariwo pé ìwà ibi ni, ìwà ibi ni. Ṣùgbọ́n nígbà tí agbénidá àbí àwọn apàní tán bá wá mú tí wọ́n pa, a máa rí àwọn ọmọ Ọlọ́run mi tá máa sọ wípé ohun tó ṣe òun náà ló ń gbà. Ṣé ikú àti wàhálà àti ìpani àti balẹ̀ ẹ̀jẹ̀ yìí só ní ìdáhùn sí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ la ń gbé gẹ́gẹ́ bí ọ̀dájú àti aláìláàánú èèyàn, tá a sì ń lo òṣùwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹ̀ṣẹ̀. À ń lo òṣùwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé ó ṣẹlẹ̀ ń bí, a sọ wípé ohun búburú ni. Nígbà tó ṣẹlẹ̀ ń bò mí, a sọ wípé ohun tó ṣe ló gbà padà. Irú àwọn òṣùwọ̀n báyìí, òṣùwọ̀n àìṣòdodo ni o. Ọ̀pọ̀lọpọ̀ ló sì ń gbé ní inú ẹ̀mí ọ̀dájú, aláìláàánú àtàìlèdáríjì ni. Nítorí pé nígbà tá a bá lè dáríjì ènìyàn, ọkàn wa a máa ro ibi sí, ọkàn wa a máa rò wípé ohun tó ṣe ó gbọ́dọ̀ gbà padà. Bó tilẹ̀ jẹ́ pé à ń fẹnu sọ wípé Olúwa yóò dáríjì, ṣùgbọ́n nígbà tí nǹkan aburú bá ṣẹlẹ̀ sí, ohun tá a máa sọ nínú ọkàn wa ni pé ohun tó ṣe ló gbà. Ẹ̀mí àìlèdáríjì ni. Bíbélì ní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n mọ ìlànà Ọlọ́run pé àwọn tán ń ṣerú nǹkan wọ̀nyí yẹ sí ikú, ó ní kò ń ṣe pé wọ́n ń ṣe é nìkan ká tẹ̀ wá sọ wípé àwa ò ṣe, ṣùgbọ́n a ní inú dídùn sí àwọn tó ń ṣe wọ́n. Níwọ̀n ìgbà tá a bá sì ti ní inú dídùn pé tá a tẹ̀lé sọ jáde, ohun tá a mọ̀ ni pé ohun tó ṣe ló gbà, iṣẹ́ ibi tó ṣe ló gbà. Ọlọ́run ẹni tá a sì ń sìn, Jésù Kristi, ní òun fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe kó ronúpìwàdà. Ó ní ayọ̀ ń bẹ lọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan tó ronúpìwàdà, kì í ṣe tiwa o. Kẹ́lẹ́ṣẹ̀ kó kú ni o. Kẹ́lẹ́ṣẹ̀ kó rí wàhálà ni o. Iṣẹ́ ibi tó ṣe àfi kó gbà á padà. A ti sọ oore ọ̀fẹ́ àgbélébùú nù nínú ọkàn wa. Àánú ti sọnù nínú ọkàn wa. Ojú rere, ìdáríjì ni ọkàn àánú ó ti sọnù, àti dọ̀dájú àti dàláìláàánú. Ará nínú Olúwa, ṣàìṣòdodo ò sí nínú ọkàn wa bí? Nígbà tá a bá ń lo òṣùwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ fún àwọn ìṣẹ̀lẹ̀, tá a bá ń lo òṣùwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀, tá a bá ń lo òṣùwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀, nínú ìgbà kan ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ lọ́dọ̀ wa. Nígbà tó dìgbà míì, ohun tó ṣe ló gbà, lápòrúkọ ẹ̀ a ò pè lẹ́ṣẹ̀ mọ́. Ohun tó ṣe bóun náà olè ni, wọ́n sì jà á lólè. Bóun náà apààyàn ni, wọ́n sì pa á. Ohun tó ṣe ló gbà. Ará, eléyìí kì í ṣe Bíbélì. Ohun tí ó ń ṣẹlẹ̀ nírú àsìkò yìí ni wípé a ti fi ẹ̀mí ọ̀dájú sínú ọkàn wa. A ti ń jàjà ìtànjẹ. A ti jẹ́ aláìláàánú ènìyàn. A ti sọ ẹ̀ṣẹ̀
àti sọ di òdodo. Nígbà tí a bá sì ti sọ ẹ̀ṣẹ̀ di òdodo, ó ti di àìṣòdodo. Ohun tó sì ń ṣẹlẹ̀ ni pé Ọlọ́run ti fi irú àwọn èèyàn bẹ́ẹ̀ sílẹ̀ fún ìyè ríra láti máa ṣe ohun tí ó tọ́. Torí ohun tí ò tọ́ ni. Ohun tí ò tọ́ ni. A fi ká bẹ Ọlọ́run kó yí ọkàn wa, kó ṣe àtúnṣe ọkàn wa, kó ṣe àtúnṣe èrò wa. Ká má máa lo òṣùwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹ̀ṣẹ̀. Kí Ọlọ́run bẹ́ẹ̀ mí ọ̀dájú àtàláìláàánú ẹ̀, kó Ọlọ́run kó bá wí nínú ayé wa, kó sọ ayé wa di ọ̀tun. Kó rí ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá a gbé. Olúwa, àdúrà mi ní àkókò yìí ni pé ẹ ó fọ ọkàn wa mọ́. Ẹ̀mí ọ̀dájú àti aláìláàánú ẹ̀, ẹ̀mí àìṣòdodo ẹ ó bá wọn wí Ọlọ́run. Bí a ṣe wá síbi àgbélébùú Olúwa, Ọlọ́run jẹ́ kí àwa gan kó rí àánú gbà. Nítorí Bíbélì ní pé alóbùkún fún àwọn aláàánú nítorí pé wọ́n ó rí àánú gbà. Olúwa ràn wá lọ́wọ́ ká jẹ́ ẹni tí ń pín àánú. Gẹ́gẹ́ bí òṣùwọ̀n àánú tí àwa náà rí gbà láti ọ̀dọ̀ yín, àwa tá a yẹ fún ikú ṣùgbọ́n tẹ́ forí ọ̀fẹ́ gbà wá. Olúwa oore ọ̀fẹ́ náà ni ká fi máa gbé pẹ̀lú àwọn ènìyàn. Bá ẹ̀mí ọ̀dájú àti aláìláàánú, ìjà ìtànjẹ ìbáwí nínú ọkàn wa, kó sọ ayé wa dọ̀tun. Pé láti pàṣẹ wa, oore ọ̀fẹ́ Kristi yóò máa káàkiri gbogbo àgbáyé. Ọlọ́run á gbéga nítorí pé ti gbọ́. Ní orúkọ Jésù Olúwa ní a gbàdúrà. Àmín.